ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ àti wípé ọkàn mi ń bẹ lára rẹ ṣó máa bá mi gbé ṣó bọ́ sí bá mi gbé nǹkan mi o ṣó máa bá mi gbé nǹkan mi bá mi gbé nǹkan mi ṣó máa bá mi gbé ṣó bọ́ sí bá mi gbé nǹkan mi o ṣó máa bá mi gbé nǹkan mi. Asán ló ń wáyé o kẹ́ mọ̀ bẹ́ẹ̀ kò sóhun tá mú wá kò sóhun tá máa mú lọ ohun tó bá kọjú sẹ́lòmí lè kọ̀yìn sẹ́lòmí kò mọ̀ wípé ọkàn mi ń bẹ lára rẹ ọkàn kan lèmi ní sí ọ mo fẹ́ kó mọ̀ ayé yìí kéré gan bá mi gbé my heart to you is so pure just know that what goes around come around bá mi gbé ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ àti wípé ọkàn mi ń bẹ lára rẹ ṣó máa bá mi gbé ṣó bọ́ sí bá mi gbé nǹkan mi o ṣó máa bá mi gbé nǹkan mi bá mi gbé nǹkan mi ṣó máa bá mi gbé ṣó bọ́ sí bá mi gbé nǹkan mi o ṣó máa bá mi gbé nǹkan mi. Nínú ayé yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ wọ́n á gbé ọmọ ọba fọ́ọ̀ṣùn nígbà míì ṣebí kọ́lọ́run lè mú un tó dá jáde níbẹ̀ ni o sometimes fẹ́lòmí láti ṣe ìfẹ́ inú ẹ̀ máa ní wọ́n á bá tẹlòmí jẹ́ o fẹ́lòmíràn wọ́n á bá tẹlòmíràn jẹ́ o fẹ́lòmí ṣùgbọ́n gbogbo ẹ̀ papọ̀ kò sóhun tó pamọ́ o tó ti yẹ kò sóhun tó pamọ́ ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ àti wípé ọkàn mi ń bẹ lára rẹ ṣó máa bá mi gbé ṣó bọ́ sí bá mi gbé nǹkan mi o ṣó máa bá mi gbé nǹkan mi bá mi gbé nǹkan mi ṣó máa bá mi. mo ti lọ rí dókítà nsìn wọ́n dẹ̀ sọ fún mi pé ẹ máa get better very soon even gan wọ́n ló ṣeé ṣe kí wọ́n discharge yín ní ọ̀la sọ́túnla. Dádì báwo lẹ tún ṣe ń ṣe báyìí bẹ́ẹ̀ ara yín ti ń yá tẹ́lẹ̀ kí ló tẹ́ tún gazọ̀ báyìí ẹ má dẹ́rù bà mí dádì. Ṣorí mo ṣe nǹkan kan níbi iṣẹ́ tí ó lòdì sí òfin Ọlọ́run mo wá wò pé débi tí bá dé báyìí ọba dá kí n jẹ́wọ́ nítorí pé a lè sọ pé ó máa pẹ́ kó lọ yá. Dádì báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ lè sọ pé ó máa pẹ́ kó lọ yá bí báwo dádì Ọlọ́run ní jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí yín ẹ ní kú fún mi báyìí gbé yín sọ̀rọ̀ yín dẹ́rù bà mí dádì please talk to me. Ìkọ́ àṣírí rẹ̀ ṣùgbọ́n
ibi tí mo bá dé báyìí mo ṣetán láti jẹ́wọ́ máa jẹ́wọ́. Nígbà tí a fẹ́ tẹ́rù pé kí ni. Daddy ẹ bá mi sọ Daddy talk to me Daddy doctor Daddy. Mo ṣe bẹ̀rẹ̀ ni. ẹkùn ẹ̀mí mi ò gbé o. Irọ́ mo fẹ́ kó try ni wàá mọ̀ pé ọtí ó yàtọ̀ sọtí. Ọtí tó dání trọ́fì mo sọ fún ẹ. o sọ bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀. Nǹkan méjì ni kò sí ṣúgà ńbẹ̀ kò dẹ̀ tún jẹ́ kíkùn tóbi. èmi gan tí mi ò mutí ìkejì máa ní mo mú. bó ṣe máa mú lọ tó ní mọ̀ nìyẹn. orí méjì ló máa ti dúró ẹ mọ̀ pé mo láti dá yìí. well àwọn náà kì í advice kí èèyàn mu ọtí lámùjù drink responsibly lọ́sọ̀. gbogbo ẹ̀ ń ṣe yín. bó ṣe wà nìyẹn òun ṣe ọtí tó ń fún yàn ní pop belly. Wọ́n lè ti pọ̀ jù náà. ṣé ò dẹ̀ ní máa bọ̀. ṣé fi nǹkan bá sọ̀rọ̀ ni. Ṣé fi nǹkan dì wọ́n mọ́lẹ̀ ní sá? Desire. Ṣínà. ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ o. kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀? What are you saying? mo mọ nǹkan tí mò ń sọ sẹ́ẹ̀. There must be a connection láàrin girl yẹn àti Tùmí nínú. Tùmí nínú. Telling you. Connection wo nìyẹn? Sori nígbà tí Tùmí nínú wà láyé kó máa bínú kó máa túná jáde lẹ́nu báyìí tí n bá ti dìímú tí mo ṣe báyìí fún bó ṣe máa ń wálé lára ẹ̀ gẹ́lẹ́ ló ṣe wálé lára girl yẹn. Máa gbọ́ bó ṣe ń sọ̀rọ̀. Ṣínà ṣe fẹ́ gbé òótọ́ rẹ̀ kíní tí ń bọ́ sí àmọ̀dé. Bẹ́ẹ̀ ni, your wife has been dead about 2 years. O wá rí total stranger olóòṣè báyìí o wá dàbí Tùmí nínú. mo mọ nǹkan tí mò ń sọ sẹ́ẹ̀. What are you saying? I know but girl yẹn sẹ́ connection kan wà láàrin òun àti ìyàwó mi sẹ́ẹ̀ mo láti wá girl yẹn I have to know that girl. Connection àríwá àti péjúbọ ni kò fi yẹn sí. Kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí Péjú jìnnà sí ìyàwó mi gan Péjú jẹ́wù Péjú gbàgbé Péjú jẹ́ kí Péjú jápa jẹ́ kí Péjú jápa mo mọ̀ nǹkan tí mò ń sọ. I wouldn't agree with you. mo ní láti wá gẹ̀ yẹn ó ní nǹkan kan ṣe pẹ̀lú there must be a connection I know what I'm saying. Ìgò mélòó ló mu? Ṣé mo ṣe mọtí ni ṣọ́ọ̀tì ń pa mí ni ṣé mo mọ̀ nǹkan tí mò ń sọ ni there must be a connection mo láti wá gẹ̀ yẹn. Jama lọlé ṣe náà. No, mo láti wá bí mo ṣe máa rí. Jama lọlé. Mo láti wá bí gẹ́gẹ́. Ẹ̀mi ò ló wa. You have to assist me. Ẹ̀mi ò ló wa. Yàgẹ̀ ó ní connection bí mo ṣe dì mú báyìí. Ẹ ní mo mọ̀ sẹ́. Tí mo máa ń dì tì mú nìyẹn. Ó ti yé mi. No, ó ní connection. Mo mọ̀. Ó láti ní connection. I know what I'm saying. Let's go. Ní orí mi pé o. A ní mo mọ̀ sẹ́. Oh God. Òun wò mí báyìí. Ṣínà ti yàgò rè mọ́ mi lọ́wọ́ tán. Òun rẹ́rìn-ín. It's not a laughing matter. Ṣọ́mọ́kọ́ mẹ́ta lájọ́ rìn papọ̀. Bọ́ èmi mo súnmọ́ Ṣínà jù. Ó ti ń ségesège ẹ̀pọ̀ lẹ́njọ́ mẹ́ta yìí. Gbogbo obìnrin tó bá rí pátápátá Tùmí nínú ni. Mo ní ó ti kí ni fọ ẹ lórí. Ìyàwó tá à ń sọ̀rọ̀ ẹ̀ pa. It's been 2 years tó ti kú. Ọ̀rẹ́, ṣorí nǹkan tó ń ṣe sí náà. It's a very small thing. Small thing? Yes. Ṣorí ní medical terms, wọ́n máa ń pè ní psychiatric disorder. Psychiatric Disorder. John, come to my layman term. Now, Shori, the meaning is this.
tí èèyàn bá wà depressed tó wà lonely naturally nǹkan bẹ́ẹ̀ máa setting. ẹ jọ ìtì máa ń mú jáde tá máa ń mú kan padà sílé yẹn kan kò ṣe nǹkan kan. ọ̀rẹ́ that is not enough. o ṣe mọ̀ pé báńkà ni wọ́n o ní understand nǹkan tó ṣẹlẹ̀. Now sori we need to get him out of that depression and the solution is this. He has to undergo psychotherapy. How do we do that? Beautiful. Now, by doing it, we'll make sure we get very close to him, very friendly. You see, we will ensure we pay Ama very close to him. We'll love him, we'll care for him. Lest I forget, girlfriend there, Yanko. Peju. Yeah. You are me. Beautiful. That is the trick. Peju la máa lò. Peju since to sumo bẹ́ẹ̀ yẹn, a máa ensure wípé gbogbo ìgbà nìkan jọ máa jáde. They should be going for outings, picnic, beach, shopping, and all sorts. And then Orubi Peju ṣe ń ṣe tẹ́lẹ̀ yẹn kó try láti máa ṣe much better than that. Tó bá ti ń ṣe, trust me, within a short while, he's going to get out of it totally. Are you sure? I'll get back to you. I'm in a meeting, sorry. Shuri, tí a bá ti ṣe yẹn, the solution is done. It's all right. It's a done deal. Tó bá jọ̀rọ̀ ẹ̀ Peju ni, ìwọ fi yẹn lẹ̀ sẹ́mi lọ́wọ́. It's a done deal. Anyway, share the document. Owó wà lẹ́ o. 10%. You know me, I'm a businessman. Shuri, pẹ̀lú bí economy wa ṣe rí sí i ṣe bí ẹ fi wá lórí ìlú àbájọ. Nǹkan tẹ́ ń sọ òye mi. Nǹkan tí mò ń try sọ fún ẹ ni pé ọ̀rẹ́ mi ní Ṣínà. Wọ́n rèé bí àbúrò mi. And I know you guys are falling in love with each other. You're planning to settle down. Ṣorí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, mo fẹ́ kó tolerate ẹ̀. Mo fẹ́ kó tolerate ẹ̀. Ṣé o sọ pé mo ṣẹ̀wọ̀n ni? Like, did I do anything wrong? Oh, not at all. In fact, you are the best woman anybody can live with, according to him. Kò ní issue pẹ̀lú ẹ̀. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àwọn ìwà ilé ìwà epileptic bákan kò ní sùúrù fún. Ṣé o mọ̀ pé mo mọ̀ wọn náà? Mo mọ̀ ẹ́ dáadáa. Kó má wàá jẹ́ ibi pé ibi tó ń ládùn lè ṣù máa dàrú at the end of the day. Just tolerate him. Tolerate him. Gbogbo nǹkan tó bá ṣe, má jẹ́ kó bá ẹ lábọ̀. Just. Okay. Tí n bá gbọ́ yín yé dáadáa, you just want me to have patience, like kí ní sùúrù kún sùúrù mi. Bẹ́ẹ̀ni, ní sùúrù kún sùúrù ẹ̀. Okay, mo ti gbọ́. Èṣù ní báyọ̀ gbogbo wa jẹ́ o. Àmín. Báwo dẹ̀ ní business? Fine, everything is fine. Ẹ̀ẹ́kùn. Baby. Yeah. Mo ti dáná tó wà lọ jẹun. No, mo wà okay for now, mi ti fẹ́ jẹun. Oh, kí ló mi bá ipò ti fẹ́ jẹun? Kí ni ṣé ó dá má bínú ṣé ti pẹ́ jù ní má bínú. Wọ́n lọ jẹ́ kó tó tutù ẹ̀ ti pẹ́ kó máa tẹ̀ ẹ́. No, ìwọ lè lọ jẹun tẹ̀, mi wà okay for now. So let me just be. Ọjọ́ wo nìyẹn bẹ̀rẹ̀? Wọ́n tẹ́ pé tí má ti dáná tó báyìí bẹ́ẹ̀ pé kò ti jẹ́ ó dé sọ fún mi pé bí ń pa ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wo see baby if there's anything wrong let me know. Kí ló ṣẹlẹ̀ gbogbo mo ní mi ò tí ì jẹun sí i. Ṣo fẹ́ fi rọ mí ni? Mi ní fi rẹ̀ wá ní there's a problem. If there's anything wrong let's share talk to me. Wá kí ló ṣẹlẹ̀ gan? Kí ló dé gan? Ṣé dandan ni? Mo ní mi ò tí ì ṣètò àti jẹun. Ó fi kọ sínú ẹ̀ ni. Àbọ̀ ní kò fi rọ mí. Wo mi ò tí ì fẹ́ sílé o. Mi ò tí ì fẹ́ sílé rárá. Má ní mi lára. Kí ló dé? Ó dà mo ò jẹun mọ́. Mi ò jẹ mọ́. Ṣùgbọ́n àtúnṣà. Ó dẹ̀ sọ fún mi bí dandan kí n jẹ́. O bá ṣe wàhálà lórí iná dídá. Kí ló kàn mí? Ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ o. Ní sí ọ o. Ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ o. Ní sí ọ o. Ní sí ọ o. Ọ̀kọ̀ọ̀kan
ọkàn ni mo ní sí ọ o, ní sí ọ o, àti wípé ọkàn mi ń bẹ lára rẹ, bẹ lára rẹ. sí ọ̀kan bíbá yìí ṣí géètì lẹ̀ wọ́n á lọ polúwẹ̀ lólè àbí kí ó jẹ́ pé ajá kan sápamọ́ síbì kan. Hello. Hello Péjú. Níbo lo wà? Mo wà níbì kan. Mo ti wà níwájú ilé ẹ̀ látàárọ̀ mo ti ń dúró díẹ̀. Mo ń bọ̀. All right, mo ń dúró díẹ̀ ṣá. I'm here. Inú ṣe léyìí. Èyí ẹ̀. Ṣí géètì lẹ̀ kò sẹ́ni kankan. Má ti lè pàjá kan lọ sápamọ́ síbì kan. Látàárọ̀ mo ti ń dúró díẹ̀ níta mi báyìí because mi ò lè wọlé. Ibi tí a máa ń fi kí ìsinsẹ́ ìṣẹ̀lẹ̀ mi ò bá ń bẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ilé ibo ló ń bèrè? Mo dẹ̀ ń bèrè pé kí ilé ibo. Kí ilé wa of course. Mi ò understand. Kí ló ṣẹlẹ̀? Mo change kí ilé mi. Kọ́kọ́rọ́ ilé àti kọ́kọ́rọ́ ilé títí wa. If anything tó bá tẹ́lifí bá máa ṣẹlẹ̀ wá jẹ́ kí n mọ̀ ń pa ẹ̀ ní pé báyìí ló yẹ kó fi kí ìsìnkú kí wa. Kí ló sọ? Ó change kọ́kọ́rọ́. Anyway, mo ní right láti change kí ilé mi. O ní any right láti change ẹ̀. Kí ilé ta ni? Má máa sọ pé kí ilé ẹ̀. Wọ́n sọ pé kí ilé wa ò ní any right wọ́n dẹ̀ máa change ẹ̀ àjọ máa mọ̀ sí ni wọ́n dẹ̀ drop spare key tèmi síbi tó yẹ kó wà wọ́n dẹ̀ máa fi change kí ilé lẹ́jẹ̀ kí n mọ̀ what for what as in kí no what ṣẹ́nà. Mo ní ṣínà fún ẹ bó ṣe ń pè mí. Ẹ́ kò ní lọ́jọ́ tó bá tì ó ti ṣe é lẹ̀ ṣẹ́nà wá bí ọ́ ṣẹ́nà. Mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Mami ẹ̀rí tí mo tún dàbò. Èmi gan dàbò wọ́n ló kọ́ mi kí ló ṣẹlẹ̀. Ìyá Adésèrè hospital mo ti ń bọ̀ bí mo ṣe. Hospital kí ló dé. Mami ẹ bẹ̀rẹ̀ ni ẹ sì máa ń jáyà jù. Àní ọ̀rá burú mọ́ ìkọ̀kan tí ò da ò ní ṣẹlẹ̀ mọ́. Nígbà tó wọn náà sọ pé hospital ṣé ìgbà gbọ́rọ̀ hospital ṣe tí èèyàn ní já ni. Ẹ fọkàn balẹ̀ nǹkan ayọ̀ lélẹ̀. Ok Ìyá Adésèrè. Mo ti lóyún. Ó ṣe kí ni. Ẹlẹ́dàá mi ni mo dúpẹ́ o. Désiré wá ṣé ta ló fún ẹ lóyún? Ó mọ̀. Boyfriend mi ni ọ̀rọ̀ kọ́rọ̀ wo gan lèmi ń béèrè ó ń pẹ́ òtẹ̀ tó má mọ̀ ó ṣáà ti lóyún mo ti rẹ́ni kejì mi Ọlọ́run mo dúpẹ́ o mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́. ọkọ mi. What's up there? Hello orí mi báwo ni. I'm fine. Kí ló ṣe? Mo wà okay. Kí ló ṣe ẹ́ tínú ẹ̀ ń dùn tó kàn ń jó tó ń yọ̀bà? Wo inú mi ti rí lídùn yàtọ̀ lénìí. Torí wípé tí èèyàn bá gun ẹṣin inú mi kò ní kọsẹ̀ díẹ̀. Ṣẹ́gun olówó orí Désiré. Ibi tí inú mi dùn dé favourite food ẹ ni mo ṣe. Are you serious? Ṣe ni mo lọ sọ́jà. Okay. Mo ra iṣu. Okay. Mo wá délé. Wọ kitchen. Wow. Mo gún lódó. Mo gún dáadáa tó fẹ́lẹ́ bí etí. Wow. Lẹ́yìn ìgbà yẹn mo wá sí ẹ̀fọ́ ẹlẹ́mìí méje. Oh God. Just try to make me understand. Kí ló bá gbogbo ilé wa? Okay o, ṣe fẹ́ gbọ́. Yeah. Ṣẹ́gun fẹ́ gbọ́. Mo fẹ́ gbọ́. Mo ti lóyún. Mi gbọ́. I'm pregnant. Wait, baby, wow. Kí ló ń ṣe ẹ́ now, baby? Èní ò ń ṣe April Fool now. O ní láti máa pawọ́ fún mi now. Ṣé o fẹ́ máa mú mi gan ni?
wà má lo sàkámàǹjẹ fún mi sọ nǹkan tí ó ṣẹlẹ̀ tó because inú ẹ tí mò ń wò yìí kò sí yàtọ̀ ń bẹ̀ bí ó ṣe wà látìgbà tí mo ti mọ̀ ẹ́ ló ṣe wà so now ó wá ń sọ mi pò ti lóyún má pàwọ́ fún mi náà. ṣé orí ibi tí inú mi dùn dé mo kọ́kọ́ ya ọ̀dọ̀ mọ́mì mo kọ́kọ́ lọ yọ̀ fún wọn náà pé nǹkan báyìí ni ó ti ṣẹlẹ̀ báyìí mọ́mì nǹkan ayọ̀ rèé o kí tó máa bọ̀ nílé. so ìkan tó ń try àdè sọ fún mi sì ni pé mọ́mì ti gbọ́ kémi tó gbọ́. yẹ́ ẹ̀sán àkóṣe kankan náà. wẹ̀ ìkan ayọ̀ ni ní agbára Ọlọ́run ọmọ náà máa di ó máa dìgbà next governor ni ó ti yẹ kó jẹ ti rédíò kí wàá jẹ ẹsìn. ó máa gé kàjẹ́ ní ìwà rẹ̀. ọkàn mi ń bẹ lára rẹ bẹ lára rẹ lára rẹ ṣó máa bá mi gbé ṣó bọ́ sí bá mi. Hello. ṣé náà pa fún ọmọ mi létí àǹtí mi ẹjọ́ tó yọ lọ ẹjọ́ kí nìkan tí ṣínà fẹ́ tí mi ò ṣe fún ìyá máa jẹ mí o ṣé èmi ní ṣínà ń ṣe báyìí èmi ní ṣínà owó tutù tó ń treat mi báyìí lórí kí ni wọn láìkẹ́ ọ ni mo láìkẹ́ àbí kò tí bàtà ọmọ kú sọ fún mi pé yá mi ní sọ pé mi ò gbà bí mi ò ṣe máa tún fowó ara mi máa tún fi oúnjẹ máa lọ máa ṣe fún nílé ẹbí ò kí pa lójú mi lásìkò sì ra àwọn aṣọ kí ni nǹkan tó fẹ́ sí mi o àti mi èwo ṣínà ń tọ́ mi sùúrù o ṣínà ń tọ́ mi ní sùúrù ṣínà ń tọ́ mi sùúrù nǹkan tí màá fojú ṣínà rí nǹkan tí màá fojú ẹ̀ rí àwọn tó ní gan wọn máa kọ́ ni. Péjú gbogbo àlàyé ẹ̀ ló yé mi tí n bá ní mi gbọ́ nǹkan tó ń sọ mò ń parọ́ ni o tí mi bá wá lè wà lẹ́yìn ẹ̀ kí n support yẹ a jẹ́ pé èèyàn burúkú ni mí ta ni mo wá fẹ́ support ó wá mọ kankan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ ẹ̀ jọ̀ọ́ tí ká fún ní one chance tó bá tún ṣe irú ẹ̀ èmi gò máa gbádùn yàtọ̀ fún ti wèrè má fojú pé mo kọlà wò mí o gbogbo wèrè ni máa ṣe fún má ti ṣe wèrè fún jù òun níbo ló túbọ̀ tí olókun lọ́rùn gbàgbé bó ti ṣẹlẹ̀ jọ̀ọ́ sábà mi ní sùúrù tí ká fún lẹ́ẹ̀kan sí. ká tún fún ní one more chance ká tún fún ní one more chance mo ti gbọ́ tí yín ni mo kúkú gbọ́ mo ti gbọ́ mi ò ní bá yín jiyàn máa fún ní one more chance but èmi mọ̀ pé mo àlè inú máa misbehave. àmọ́ lẹ́yìn eléyìí after this last chance tí ṣílẹ̀ bá ṣe wèrè máa ṣe. wèrè á ṣe gidi gbàgbé bó ti ṣẹlẹ̀ má bínú ó ṣe kí ló ń ṣe sínú tó ní owó wà báyìí mi mọ nǹkan tó máa ń ṣàwọn ọkùnrin báyìí tó bá ti róbìnrin tó ń kú fún wọn báyìí tó ti ń fi hàn pé òun nífẹ̀ẹ́ wọn wọn á máa ṣe wèrè ni mi mọ tó máa ń ṣe wọn tóbìnrin bá ti nífẹ̀ẹ́ àwọn ọkùnrin bẹ́ẹ̀ dáradára náà máa ṣe. pẹ̀lẹ́ kú jókòó ẹ ṣe kọ́ mọ́. gbogbo ilé wa ń kọ́ ń bẹ̀. àlàáfíà náà wà mọ́ mi ẹ ṣe kọ́ mọ́. mo máa gbọ́ gbogbo bẹ́ẹ̀ tí ń sọ látàárọ̀ inú mi dẹ̀ dùn sí wíwá tó wáyé o jọ̀ọ́ má bínú o mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ o á dẹ̀ wù mí kó o dá mi lóhùn tinútinú ni o jọ̀ọ́ wíwá tó wá ètò ló fẹ́ fi ọmọ mi ṣé kìí ṣe ní pé torí pé ó ti ní oyún ló kàn ṣe wò pé ó kúkú ti lóyún ṣáà jẹ́ kí n yọjú sílé wọn kí n sọ pé mò ń fẹ́ kó wá di pé ẹjọ́ kó papọ̀ tán tó di pé ó bímọ tán kẹ wá gbé wà yìí o tèmi yé mi o from experience ni mo fi fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí o kò jọ má tàn mí o torí Désiré tó ń wò yìí kò ní níwájú o kò ní lẹ́yìn ọ̀kan ṣoṣo báyìí ni mo dẹ̀ fẹ́ kó dirun kó dìgbà lọ́wọ́ mi mi ò fẹ́ nǹkan nira fún bó ṣe wà yẹn o ìwọ náà mọ bó ṣe wà tí nǹkan nira kékeré báyìí bá yọjú adébámú adébórí adébá gbogbo ara o ọlọ́run ò ní bá tiẹ̀ jẹ́ jọ̀ọ́ torí ọlọ́run ṣé o nífẹ̀ẹ́ dénúdénú ni àbí torí oyún ti dé lẹ́sẹ̀ yọjú wa o. mọ́mì ẹ ṣe gan-an ẹ pẹ́ fún wa ẹ dàgbà ẹ dògbò ṣẹ́bi yìí mà mo fẹ́ fi àsìkò yìí sọ fún yín wípé ọmọ tí wọ́n bí nílé ọgbọ́n tí wọ́n kọ́ tí ó tutù àìkọ́ òun ni mí ṣe get me ma ṣe wá rí ìfẹ́ mi tí ẹ̀ ń wò yìí mo ti torí nǹkan kan fẹ́ kò ń ṣe pé bóyá ó lóyún àbí ọ̀lẹ́ pé ó ga bí tèmi náà àbí bóyá ó pupa àbí ó fine ni mo torí fẹ́ fẹ́ mo nífẹ̀ẹ́ tọkàntọkàn ni mà ṣe rí mọ́mì
mo fi ojú jọ ẹkùn ni mo ò lè pẹ́ wọn jẹ lóòótọ́ tí wọ́n bá ti rí mi ó máa dàbí pé bóyá mo ò ní kàn ṣe àbí kankan bọ́ mi ń ṣe wéyàn bẹ́ẹ̀ ẹ get me ma ọjọ́ tí mo ti pàdé ìfẹ́ mi ìdùnnú mi ayọ̀ mi ẹni bí ọkàn mi ṣẹ́rí mọ́ mi ní ayé mi ti yí padà èmi gan wí pé mò ń gbé ìgbésí ayé àlàáfíà bẹ́ẹ̀ ni mà ẹ wò mọ́ mi mo fẹ́ jẹ́ kí ẹ fàsìkò yìí mọ̀ wípé ṣẹ́rí ọjọ́ tí mo pàdé ìfẹ́ mi contract tí mo ti ń lé lọ́jọ́ tó pẹ́ ọjọ́ yẹn gangan mo rí gbà àwọn ilé tí mo ò fi ọkàn sí tí mo ò ní gbàgbọ́ tí mi ò ọkàn lọ ni wọ́n ń pè mí sí tó ń fún mi lọ́tún lọ́sì ẹjọ́ mà kí wá nìkan tí mo tún fẹ́ ṣé àwọn ọmọ tó jẹ́ wípé tíyàn bá ti gun àyà wọn lẹ́ẹ̀kan ṣoṣo mà èèyàn máa dẹ́ni ìfàsẹ́yìn ṣé àwọn ọmọ yẹn ni kí n máa sátẹ̀lẹ̀ àbí àwọn ọmọ yẹn máa ní mo fẹ́ gbé sílé ṣé rí mo fi ń dá yín lójúmọ́ mi tí obìnrin kankan àbí anybody tí ó bá pè mí ní tàbí ilé anywhere mi ní dá wọn lóhùn torí bí mo ṣe ń ṣe láti ilẹ̀ náà nìyẹn mà bẹ́ẹ̀ ni ẹ̀yin ní kí ẹ bá mi bẹ̀ kó má kọ ojú mi sóhun alẹ́ kó nífẹ̀ẹ́ mi bí mo ṣe nífẹ̀ẹ́. ẹ ṣé o ti wá yé mi báyìí o ṣé mo dúpẹ́ ọpẹ́ ràn ni ṣùgbọ́n ìrìn yẹn tún kẹ̀kan torọ́ ọmọ tó ń wò yìí èèyàn ò lè nílé ìyá kó má nẹ̀bí bàbá o èmi nìkan kọ́ ni mo bí mi ò dẹ̀ láṣẹ lórí ẹ̀ bó ṣe ń wò yìí kó láwọn ẹbí bàbá máa nídìí láti lọ bá àwọn ẹbí bàbá ẹ̀ máa bá wọn sọ ìgbà tí wọ́n bá wá fún wa wípé ẹ̀ ń bọ̀ o máa wá jẹ́ kó o gbọ́ àbọ̀rọ̀ mi ò yé báyìí. kò sí problem mi tí ó bá ti yá egun ó ti yá ọ̀rẹ́ ti tèmi náà anytime tí ẹ bá ti fẹ́ kí n wá ẹ̀yin ẹ ránṣẹ́ sí mi mọ́ mi pápápá mo ti kàn yín lára. ó fojú dọ ọmọ Ìgbò ni o àwọn ilé ìgbọ́ Yorùbá dáadáa. àti pé màmí ní tilẹ̀ tọ́ lọ́ọ̀ téèyàn bá ní gbóná ọlọ́ọ̀ mọ́ra o ó ń tọ́jú mi ó dẹ̀ ń ṣe wọn tó lè ṣe ṣùgbọ́n ìyá Adésẹ̀rì ẹ jẹ́wọ́ màámi ẹ sì wòye pé Désiré ní sílẹ̀gbẹ́ mi ò ní máa rọ́mọ mi wò lójú mi ò ní máa rọ́mọ mi ṣe kíní kan níbo ló ti bá látàrọ̀ níbo ló ti ṣe kíní kan ó dágbé ẹ jẹ́wọ́ nǹkan tó ń ṣe. tèmi yé mi bí wọn náà rẹnu ọkọ jọjá rí ọkọ mi ló sì báyìí kí ló fẹ́ jẹ. ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ o ní sí ọ o. ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ o. Okay, fún mi trọ́pù. jọ pàdé mi má bínú àbí ọjọ́ méjì sẹ́yìn bíbá yìí lédi kan wá bíbá yìí tó fà wàhálà gidigidi gánjọ́ yẹn tí wọ́n ṣàmú lọ́tún lọ́sì kò dá anybody lóhùn mo rántí njọ́ yẹn èmi gangan ni mo eventually wá calm ẹ̀ down mi mọ̀ bóyá o rántí ojú mi. ok ẹ ra sà ẹ ṣe ọjọ́ sà ọlọ́dẹ wà pẹ̀lú yẹn. no problem no problem. kí ló máa ń ṣọmọbìnrin yẹn ṣé kò sí ṣá. kò sí nǹkan kan oríṣiríṣi àwọn èèyàn ló máa ń wá ibi oríṣiríṣi kọ́sítọ́mà la máa ń ní ibi ẹ ti gẹ oríṣiríṣi kárátà dẹ̀ ló máa ń ní oríṣiríṣi ló máa ń ẹ ti gẹ sà nǹkan tó ṣẹlẹ̀ ni pé a máa ń rí wọn lóríṣiríṣi bẹ́ẹ̀ tó wọn máa wà káàkiri lọ́tún lọ́sì but mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ lè bá calm ẹ̀ down jọ yẹn. no problem tó lédi yẹn sì sọ yẹ pé kọ́sítọ́mà yín ni jọ mo fẹ́ mọ̀ mi mọ̀ bóyá ọmọlé tó ń gbé àbò ní nọ́mbà ẹ̀. sorry ẹ má bínú sà ṣé ọlọ́pàá lẹ́yìn. mi kì í ṣe ọlọ́pàá mo kàn fẹ́ mọ̀ dáadáa ni. kò sí wàhálà ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ni pé mo mọ àwọn ọ̀rẹ́ gangan mi really mọ̀ but mo mọ àwọn ọ̀rẹ́ tọ́jọ́ máa ń wá sí bíbí ẹ ti get àwọn Samuel àti Dèjì àwọn àti ẹ̀ lọ́jọ́ máa ń wá sí ibi lọ́jọ́ máa ń ṣayé bíbí but mo mọ̀lé Samuel. ok so tí bá ti rí Samuel yẹn màá rí òun àbí. sure àṣeyẹ àṣeyẹ àdé oníbàjẹ́ ẹ mọ̀ jẹ́lẹ̀ mo bọ̀ ẹ bá yín get call. ọ̀nà ẹ fẹ́ rí mi. ẹ̀yin gangan kọ́ ni mo fẹ́ rí lady kan báyìí ni mo fẹ́ rí I mean mi mọ̀ bóyá ẹran tí ó ń bínú seriously ní báńjọ́ wo tó ń bínú tó ń jà gan báyìí. Désiré nìyẹn. Désiré ló láti jẹ. Désiré ni. ẹ jọ ohun gangan ni mo fẹ́ rí. kò sí bí kò gbé bí ó ti lọ́kọ o. èmi náà fẹ́ kò ń ṣe pé mo fẹ́ mo kàn fẹ́ rí fún nǹkan kan ni ẹjọ́ tó yọ lọ́n báwo mo ṣe lè gẹ̀ẹ́tì ẹjọ́ gbogbo ibikíbi tó bá ń gbé ẹjọ́ ṣe lè júwe ẹ̀ fún mi. ẹ jẹ́ ìṣe ẹ̀kan fún yín kí n bá yín gẹ̀ẹ́tì nọ́mbà ọ̀rẹ́ kan tó lè tẹ̀lé fi gẹ̀ẹ́tì. ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́. ní sí ọ o ní sí ọ o.
ọkọ̀ kan ni mo ní sí ọ o. Ní sí ọ o, ní sí ọ o. ọkọ̀ kan ni mo ní sí ọ o. ẹ wo ẹmí ṣe ọpẹ ẹpẹ kẹ tó lọ o torí ọkọ ẹ burú gan tó bá rí yín ó máa lù yín bí kẹkú ni o ẹmí ṣe ọkọ ẹ pé o torí ọkọ ẹ love ẹ gan ni tẹ bá lọ síbẹ̀ láì ṣe pé ẹ pé ó máa nà yín bí kẹkú ni o ó máa nà yín wọ̀n ní dá yín mọ́ o. ẹ ṣé thank you very much. All right. ẹ ṣé mo dúpẹ́. All right, kẹ́ take care. kó wá jí mi jọ kó wá jí mi. dúró kí ló ṣe à ń kí à ń sẹ́sọ́ kó fẹ́mẹ́ tó kú no ta ni ẹ who are you no sọ̀rọ̀ pé mo gbádùn ni ó fi pé mo normal no mi ò normal I am not normal at all I'm only pretending to be normal tó pé mo fẹ́ má rí mo sọ pé kí n sẹ́ńpẹ́ ṣé ìpọ́n ní ọ́nì tèmi gan gbálẹ̀ tó bá fi ìborí ẹ̀ yóò rí tèmi gan yí kí ni ẹ fine boy looking sexy ló gbẹ̀rẹ̀ who are you sọ̀rọ̀ pé ọ̀rọ̀ àwọn sweet boy association ni ọ̀gádé you are in this bitter boys association you are not fine. Oh fine gbogbo ìròrí ẹ ló ti wọlé yẹn ó ti old ugly thing wọ́n ṣakọ òun fi rẹ̀ pé nǹkan tí mi ò mọ̀ so ó fi pé big boy ló fi pé fine boy ní àbí òun ṣe mi yamayama òun ṣe mi bí trash who are you no sọ fún mi ta ni ẹ mo wọ títí mi ò rí ẹ tí wọ́n gbé sórí OLX èlò náà rà ẹ́ ní ọgbọ́n mo fẹ́ ta ìsìn pé sell it èlò náà máa rà ẹ́ idiot òun fọ́ọ̀mù fún èmi àbí tó bá mọ̀ jẹ́ kí lọ́mọ ṣe ugly you are very very ugly Mr. Ugly lè kó máa jẹ́ idiot wọ́n treat me bí idiot wọ́n di àpò wọ́ look at me wọ́n mi dáadáa ó ní fẹ́ kí ni o ti fẹ́ lè tán àti ìrẹsù fẹ́ bẹ́ẹ̀ gbé ọ̀sán pé kò sáyé bó ṣe kó bórí ìwú ẹ̀ ìgbà tó sí wọ́n crazy mo ń lọ ní o ó kò ṣe padà bọ̀. ọmọ ti yàwó rí bàbá sinmi ọjẹ ti ta sílẹ̀ lọ́pọlọ ha ẹ̀jẹ̀ ti ta sí lọ́pọlọ ha. ohun tó bá kọjú sẹ́lòmíì lè kọ̀yìn sẹ́lòmíì kò mọ̀ wípé ọkàn mi ń bẹ lára rẹ̀. ṣáà ní pé kí ni ní reason. ẹ wo mi ò lè ní sùúrù mọ́ like I've had it up to here I'm tired kí ló dé it's getting too much now mo dẹ̀ ṣe sùúrù ó dẹ̀ fẹ́ máa mú mi bí ọ̀dẹ̀ what is it bó ti yẹ pé wèrè lọ́dà sí yàn lágbára gan tó bá dọ́jọ́ kan ó máa sàn lára ẹ̀ àmọ́ tiẹ̀ kò fẹ́ sọ̀rọ̀ rárá kàkà kó sọ̀rọ̀ lára ọmọ ìyá àjẹ tiẹ̀ ṣe ló tún peléke sí what is the problem you need to see the way I was embarrassed yesterday kí ni kan náà kí ni mo ṣe fún ẹjọ́ ṣé wọ́n dàgbé sí mi lára ni àbí mi ò dáná ọmọbìnrin tó ni tí wọ́n fi máa fira mi bẹ́ẹ̀. no máa gbọ́ nǹkan tí wọ́n náà ń sọ you beautiful o ní ìdàtí fẹ́rẹ̀ ẹbọ ọkùnrin but tó bá rántí few months ago mo pè ẹ́ mo ṣàlàyé bó máa láwọn ìwà kan tó lè má like but kó tolerate ẹ for a while. A while is taking forever it is taking forever and I cannot take it anymore I cannot stand it I cannot. ṣé rí nǹkan tí mo wá bá yín sọ ni pé ẹjọ́ ẹ lọ bá mi sọ fún ẹ bá mi kìlọ̀ fún níbi tó ti ń gbọ́ ẹ bá mi mú ajá yín kẹ bá mi so dáadáa the next time he embarrass me like that I am going to so deal with him adúlẹ̀ ní gbọ́kẹ́ iná sọ fún mi pé kí n sorry. ẹjọ́ torí Ọlọ́run. péjú. kí ni tí ń bọ́ sí àmójúfọ́rẹ̀ wa àwọn tí ń dílé ọ̀rẹ́ wa ṣìnà ṣáyé ló ń ṣe ṣá lè má bára wa rìn ká má bára wa sòtọ́ ọ̀rọ̀ ni this will be the uptime time tí máa bá ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ oníyàwó dé náà ni o òun dẹ̀ fẹ́ gbọ́ yẹn sétí òun fẹ́ gbọ́ rárá sétí look at you ìwọ ló máa dágbé ló máa dásọ ló máa dájẹ ló máa dámu ìwọ ló máa pè mí ló máa lóòótọ́ mo rí tùmí lójú oorun o how long will this continue òun sọmọdé mọ́ wo inú fún ló ti ń wà lórí ẹ̀ ìwọ ló máa ní oró tajó mi nígbà tó wà kan ṣe kan I keep saying wóbìnrin mọ́ra ọlọ́ndẹ̀ bá iṣẹ́ ọmọ péjú ló ti wà lọ́dọ̀ ẹ̀ èèyàn máa rí péjú tó máa lóhùn lóbìnrin ni yet ó máa kọ́ra mọ́ wọn yẹn bí ajá lẹ́kùrú ó jẹ́ kára ẹ̀ sílé for how long will you be doing this for how long. ó ti ń sú èmi o ó ti ń sú mi. ṣé nǹkan tó fẹ́ bá mi sọ ti tán
Because mi mọ̀ bóyá nǹkan mi wà tó máa fẹ́ bá mi sọ because irú opportunity tó ní láti bá mi sọ̀rọ̀ yìí ó lè má wáyé mọ́. Ṣínà. Oh yes. Opportunity comes just but once. So tó bá ní nǹkan mi tó fi ipò fẹ́ bá mi sọ ó better kó sọ́nsìn kí n fún ẹ time kí n farabalẹ̀ kí n gbọ́ because mi ò ní gbọ́ ẹ mọ́ láyéláyé mi ò ní listen sí ẹ mọ́. Ṣínà. Yeah. Lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí náà. You can keep your ideas and your own opinion to yourself. But tó bá feel pé okay kò sí nǹkan mi tó fẹ́ sọ àfi tó ti sọ yìí then that's fine. Ṣínà. You can keep your ideas and your opinions to yourself. We can call it a day here. Ṣé ọ̀rọ̀ tí mo sọ yóò ní ìtumọ̀ sí ẹ? Ṣínà. Ṣínà. Ọ̀rọ̀ ẹ fàdúrà. Ní sí ọ ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ. Ẹ máa bọ̀ nílé. Okay. Because me really understand gbogbo bá mi sọ pé ẹ fẹ́ rí mi yẹn and mo rò pé wọ́n lè ṣe guest number mi actually. Asán lòun ayé o kẹ́ mọ̀ bẹ́ẹ̀ kò sóhun tá mú wá kò sóhun tá máa mú lọ ohun tó bá kọjú sẹ́lòmíì lè kọ̀yìn sẹ́lòmíì kò mọ̀ wípé ọkàn mi ń bẹ lára rẹ̀ ọkàn kan lèmi ní sí ọ mo fẹ́ kó mọ̀ ayé yìí kéré gan bá mi gbé my heart to you is so pure just know that. As in, ẹ lè fẹ́ rí mi báwo lè ṣe really get number mi. Uncle, ẹ̀yin ni mo bá rè. I'm sorry. Ẹ má bínú, I'm so sorry. Actually, nǹkan tí mo fẹ́ rí yín fún, right? I mean, okay. Ẹ jẹ́ kí n bèrè, ẹ jọ ṣé ẹ ṣì níyà? Sure, come see me wa. Fantastic. Fantastic. Ṣé kò sí? Ọ̀rọ̀ ara yín ni mo fẹ́ bá mọ́mì yín sọ. Kò ń ṣe nǹkan tó lè wẹ́ fọkàn yín balẹ̀. Bọ́kọ̀ dá mi lójú wípé mọ́mì yín máa lè káràmásìkí ọ̀rọ̀ yín jọ yín fúnra yín lọ. You mean my mom? Kò sábúrú. Ṣó tó yẹ ni? Kò sábúrú rárá. Ẹ kọ̀ jẹ́ kí n mọ ibi tí mọ́mì wà ẹ fún mi ládírẹ́sì mọ́mì ẹ jẹ́ kí n bá mọ́mì sọ. Okay. Ẹ bá insist because mo sí ò sí around by wọ́n travel. Ó dẹ̀ máa tọ̀sùn lákan tó dé. And tẹ́ bá máa rí wọn gan ẹ lè rí wọn nílé because tó bá ti lọ sí shop láàárọ̀ báyìí bí ìrọ̀lẹ́ málẹ́ ló máa padà sílé. Tẹ́ bá máa rí wọn bí shop lẹ sì lè rí wọn. Mi ò mind. Mo máa dúró títí dọ̀túnla màá dẹ̀ ẹ kọ fún mi ní address shop wọn bọ̀ ẹ jẹun yín tán tẹ́ bá jẹun tán màá gba address yẹn. Bọ̀ ẹ ṣáà ní kò sí problem ṣá. Ẹ lè join me. No, that's fine. All right. Nínú ayé yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ wọ́n á gbé ọmọ ọba fọ́ọ̀ṣù. Kí ló ṣẹlẹ̀? Ẹ máa bọ̀ ń ta mẹ́wàá ṣẹlẹ̀. Àǹtí mi mẹ́wàá ṣẹlẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ mọ orúná tó ń jó mi lábẹ́ aṣọ ni. Bẹ́ẹ̀ni. Dákun irú èèyàn wo ni o? Mo ṣẹ̀ṣẹ̀ mọ gbogbo orú nǹkan tó ń ṣẹlẹ̀ sí Ṣínà tó fi ń treat mi bó ṣe ń treat mi yẹn. Mo ti mọ èèyàn tó wà nídìí ẹ̀. Èèyàn ló wà nídìí ẹ̀ o. Obìnrin ni o, obìnrin ni Ṣínà orí tó fi ń treat mi bó ṣe ń treat mi yẹn. Nítorí obìnrin ẹgbẹ́rẹ́ kọ́ ni Ṣínà ṣe ń ṣe mí bó ṣe ń ṣe mí yàmàyàmà yẹn. Bẹ́ẹ̀ ni pé èèyàn kan ló bí èmi náà. Obìnrin àtẹ̀yìntọ̀ bíi tiẹ̀. Ẹ kò sí wàhálà. Sórí gbogbo èyí tó ń ṣe tó ń ó ti nírú mi lẹ́gbọ̀n. Má ṣe wàhálà, má dára ẹ láàmú. Tó bá ti jẹ́ pọ́bìnrin bíi tiẹ̀ ni tó jẹ́ pé àwọn ìbejì tó ní ìtìtẹ̀ ò pé mẹ́ta
méjì náà ní tiẹ̀ kí wàá ní kò sí wàhálà ó mọ nǹkan tó máa bá mi ṣe èmi fẹ́ gbogbo wàhálà tó ń ṣe yìí o ìwọ ṣàfọkàn ẹ̀ balẹ̀ ó ti ní mi lẹ́gbọ̀n ó wáyé wàhálà lóbìnrin lásán a máa wá nǹkan tí ó wá mọ nǹkan tẹ́mi máa ṣe. mi mọ bí tó ń gbé mi ò mọ bí tó ń gbé mi ò rí rí. o mọ o ò dẹ̀ mọ bí tó ń gbé. ṣàkómọ̀ kọ́ sọ pé obìnrin ni obìnrin ṣé náà pẹ̀lú gbogbo wàhálà tí mo ti ṣe lórí ọmọkùnrin yẹn pẹ̀lú gbogbo ìyà tí mo ti jẹ lórí ẹ̀. ok. ṣé o ti rí pé kó máa wá ibi tó ń gbé kiri yẹn àbí pé ká máa wá fọ́ọ̀tù ẹ̀ káàkiri èèyàn ń darí èèyàn láàmú ni. èmi máa béèrè lọ́wọ́ fà ọ̀pẹ̀lẹ́dẹ̀ máa ṣàlàyé fún mi tí fábí ò bá tún wá tún délé máa tún lọ béèrè lọ́wọ́ gómìnà. gbàgbé ẹjọ́ ìyá gbọ́dọ̀ jẹ́wọ́ ni o ìyá gbọ́dọ̀ jẹ́wọ́. filẹ̀ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ jókòó ṣáà máa fọkàn balẹ̀ kó bá ti rí mi báyìí ṣáà máa fọkàn balẹ̀ òun obìnrin bíi nílùú ìṣẹ̀lẹ̀. No, actually, mi ò ra nǹkan kan. Mo wá bá yín sọ̀rọ̀ kan ni. Wow, kò le. Ṣùgbọ́n tí èèyàn bá farabalẹ̀ gbọ́rọ̀ tí mo wá sọ dáadáa, á dàbí ìgbà tó yẹ pé ẹni tó wá sọ ọ̀rọ̀ yìí bóyá rí òpè. Bọ́ mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ mi dáadáa mà. Kẹ́rí ọmọ yín obìnrin. Ọmọ mi kí ló ṣe? Kò sí nǹkan kan tó ṣe, nǹkan kan dẹ̀ ní ṣe lágbára Ọlọ́run. But mo fẹ́ jẹ́ kó jẹ́ pé ó ṣe ẹsẹ̀ gbé lágbèjù. Already mo rí pé ó ti ṣẹ̀ṣẹ̀ gbé. But kó má wá jẹ́ pé bó ṣe ṣẹ̀ṣẹ̀ gbé yẹn ó máa da ìgbésí ayé ẹ̀rù. Òun ló jẹ́ kí n wà. Ní sometimes ago, ìyàwó tèmi fẹ́ ṣaláìsí. Mo dẹ̀ wá observe pé gbogbo nǹkan tí ìyàwó mi máa ń ṣe nígbà tó wà láyé òun ni ọmọ yín ń ṣe. Gbogbo mannerism, attitude, you know, bí tó bá ń bínú tí mo lè fi mú wálẹ̀, bí kéèyàn máa lọ wọ́ òsì, you know, oríṣiríṣi mú àwọn pé this is my wife. Ìyàwó mi padà wá lélẹ̀. Bó ṣe wá dé pé ó ti lọ fẹ́ ẹlòmíì yẹn, ó ti ṣẹ̀ṣẹ̀ gbé nìyẹn. Ọlọ́run á wá bí èmi fúnra mi tí wọ́n yẹ pé bí mo ṣe mọ̀ yìí mi wá sọ fún yín gẹ́gẹ́ bí ìyá ẹ̀kẹ́ tètè pé padà pé kó wá bá ọkọ ẹ̀. Ṣé ti yé yín sìn? Ìdí nìyẹn tí mo ṣe rò pé kí n tètè wá explain fún yín pé ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kọ́mọ yín ṣẹ̀ṣẹ̀ gbé lágbèjù. Èmi ọkọ ẹ̀ rèé. Èmi ọkọ ẹ̀ mo wà wájú yìí. Ẹ̀yin la ná mi. Kí nǹkan má bàa bàjẹ́. Ó ní mo ṣe torí ẹ̀ wá. ẹ dìde jàre ẹ má fi dọ̀bálẹ̀ pa mí o jàre kí ló dé. ẹ ti ṣiṣẹ́ rí lọ́gbà wèrè ni. No, ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan ó máa rí bẹ́ẹ̀ but mo ṣe nù orí mi pé gan I'm very sane. ẹ wà alright torí tẹ ẹ bá wà alright ni láàárọ̀ kùtùkùtù ọjà ẹ ní yà síwájú tèmi kẹ ẹ máa sọ fẹ́mi wípé ìyàwó ẹ̀kan tó ti kú rí pẹ́pẹ́sẹ́ ó wá ju ọmọ tèmi ó wá ń fi òkú wí àlàyé lọ́mọ tèmi ó má fi wí òkú mọ́ àwítàwí tó wá kógò sójú bí ẹjọ́ òkú èkó òun bá wà bá mi sọ̀sọ́kú sọ̀rọ̀ ń bí báyìí orí ẹ ti yí ni. ẹ get me right ma ẹ get me right ẹ jọ kí ìgbésí ayé ọmọ yìí má bàa bàjẹ́ ẹ jẹ́ kó padà wá bẹ́ẹ̀ mi tí mo jọkọ ẹ̀ ó lè sound back kan bọ̀ tó tọ̀rọ̀ ni mò ń sọ ma ẹ jọ. wo bí mi ò fẹ́ wàhálà o ẹni tó máa kọ́kọ́ bá mi rajà láàárọ̀ yìí ló ṣẹ̀ṣẹ̀ lọ yẹn má dàdàkúdà sí gbá fún mi o má pòkùtà sínú gbá fún mi ó yá kọjá sọ̀nkọrin lọ́jọ́ kó o wáyàwó orí burúkú tẹ̀ síwájú ọmọ mi ti lọ́kọ kí ni ìtumọ̀ òṣì ìtọ̀ orí burúkú tó ń pa fún mi ìyàwó ẹ kú ńgbà tó kú nǹkan ìwọ gbọ́dọ̀ tẹ̀lé ńgbà tó mọ̀ pé ó fẹ́ fi ìyàwó ẹ lẹ̀ kó lọ máa lọ owó òsì ẹ̀ lọ́hùn kí ló dé abẹ́ máa wá bunú burúkú ó yá kó ṣìlọ wáyàwó tẹ̀ síwájú mo ní kó pàṣẹ fún jàlá bí nǹkan wà ń bẹ̀ ni máa pariwo lè lé lórí o kọ́rọ̀ tó dànù olóòjì ó rẹ sáhùn omi ìranù burúkú ó máa fi ṣẹ̀kúṣẹ̀ṣẹ̀ mi lọ́wọ́ ṣàjẹgbọ́n gbá mi nù ló ṣì máa kó kàkà ní ọjà fún ẹ̀ abẹ́ máa gbọ́ wéèrè kẹ̀ ẹ̀ẹ́dọ̀. Ẹ káàsán madam. Ẹ káàsán uncle.
láti federal SARS. Federal what? SARS. Kí ni mo ṣe? You are under arrest. Ẹ jẹ́ kí n pọkọ mi. No, kò sí time fún yẹn. Tá a bá dé station wa, ẹ máa pọkọ yín. Madam, ẹ wọlé sí mọ́tò. Kí ni mo ṣe? Ẹ wọlé sí mọ́tò. Ẹ wọlé láti sọ̀kọ́ tí mo ṣe fún mi. Bàbá débi tá a lọ, olùkọ́ nígbà tó bá wù. Ẹ wọlé sí mọ́tò. Ibi tàwa yìí ò yé mi. Ikọ̀ tẹ́ sọ fún mi ni pé ẹ mú mi lọ sí police station. Ibi tàwa yìí ẹjọ́ kò yé mi, ẹ ṣàánú mi ẹjọ́. Wẹ́ẹ̀ ẹ̀ ló farabalẹ̀ kó gbọ́. Sórí ibi tó wà yìí, oríta kí ló ṣe yìí fún ni? Sórí station méjì ló wà o. Àwọn kan rìpọ́ọ̀tù fún ìjọba. Ọlọ́run làwa rìpọ́ọ̀tù fún. Táwa bá pa ẹ́ sí ìbàyẹn tán, wà lọ rìpọ́ọ̀tù ara ẹ̀ fọ́lọ́run. Mélòó irú yín ta ti padà ọ̀nà àbọ̀lórí burúkú ni ẹ. Mélòó rú yín. Kí ló tẹ̀ máa ń ṣe ẹ̀yin arábìnrin iná? Okay, mo dé, mo fa ID card hàn ẹ́. O ò dẹ̀ tí ẹ̀ yẹ̀ wò bóyá ọlọ́pàá gidi ni àbí kò ń ṣe ọlọ́pàá. O dẹ̀ tẹ̀lé mi bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ máa kúkú sàrà ń gbòòrò nìyẹn o. Ọkàn mi sì balẹ̀ pé bẹ́ẹ̀ sọ pé ọlọ́pàá ni mo sọ pé ọlọ́pàá ló máa jẹ́. Ọ̀gá mo ṣe tẹ̀lé yín ẹjọ́ ẹ wá pa mí. O ti yẹ sórí ibi tó wà yìí lásán. Wait and get ẹ̀mí. Ó yẹ kó máa rí pẹ́jẹ̀ ṣàn. O rí gbóòórùn ẹ̀jẹ̀. O tẹ́ mọ gan. Option méjì ló wà. Ẹni tó gbéṣẹ́ fún wa tó bá débì tó bá ní ká lù ẹ́ a máa lù ẹ́ bí ayé ẹ̀ máa bàjẹ́ tó bá dẹ̀ ní ká pa ẹsẹ̀kẹsẹ̀ one time. O ti lọ. Jẹ́ wọ́n pa mí ẹ̀dùn ẹ ṣe yín ọkùn mo ní owó tí mo lè fún yín. Bẹ́ẹ̀ ló ṣiṣẹ́ wa nídìí owó ẹ̀ àní pípa ní ọ̀rọ̀ ẹgbà. Ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ o. Ní sí ọ o, ní sí ọ o. Ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ o. Ní sí ọ o. Àti wípé ọkàn mi ń bẹ lára rẹ. Bẹ lára rẹ, lára rẹ. Ṣó máa bá mi gbé, ṣó bọ́ sí i. Ojúlóge. Ẹ wo mi ò rọ́ọ̀rẹ́ mi o. Gbogbo ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wa ni mo ti káàkiri. Mi ò rí, ó ti sú mi o. Ojúlóge, o rí ìyàwó mi. You didn't see my wife. Kí mo fẹ́ purọ́ fún yín ni mi ò rí. Mo ti lọ sọ́dọ̀ mọ́mì gan, mi ò fojú mi kàn. Kí la máa ṣe báyìí? Mi lè parọ́ fún yín, mi rí Désiré o. Wait. Jẹ́ kí n pe mọ́mì. Jẹ́ kí n pe mọ́mì. Ara mú mi ò balẹ̀ o. Ṣé mo fẹ́ purọ́ fún yín ni? Ara mú mi ò balẹ̀. Ó tán. Mo fẹ́ wọ́n rẹ́ mi pa. Ó ti tán. Kí mọ́mì tẹ̀ gbé kọ̀. Tún lè lé ìbá yìí ò járe. Hello? Kí ló wí? Farabalẹ̀ ṣàlàyé fún mi. Níbo? Mo dárùn. Níbo ni wọ́n wà? Mo gbé. Mo ti ń bọ̀. Ẹ gbà mí o. Wo kí ló fi kun ẹ tó ń sunkún? O tí ì rí yẹ oyè ṣe máa rí yà ní àbó lórí burúkú ni ẹ. Ọmọ àgbàlagbà. Filẹ̀ wá dé. Ìyá bẹ̀ fàájẹ́ tí ó ní pimples machine making money ATM ọlọ́run kàkà kó rẹ̀ ìbá tẹ̀sẹ̀ yín ló máa rẹ̀. Ọmọ àgbàlagbà afúnni ló ń jẹ máa wù bẹ̀. Ṣé kíní náà ni? Kò jù báyìí lọ màámi. Àti kí ni mo ṣe fún yín? Ẹjọ́ mi ò mọ yín ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹjọ́. Hey God, I am disappointed. Like ìgbà tí mo expect kí n bá dé màmá rọmọ kan tó yẹ pé in fact ṣáná wọlé ni tó máa kọ́ láti òkè dísàlẹ̀. So ìwọ tó ugly báyìí ló ń bá mi ju ọkọ. Ẹjọ́ mi ò mọ yín. Àmọ́ ọmọ ọkọ mi ṣínà àbí? Ṣínà ìṣe ẹ jẹ́ kí n rántí ẹ̀wò. Onídìíkọ́ rántí ṣòtí gbọ́. Ṣínà mi ò gbọ́ rí, mi ò mẹ́ tó jẹ́ Ṣínà, mi ò pàdé Ṣínà rí. Ṣé rí bí mo ṣe wà yìí, I'm happily married, ìyàwó lé ní mi. And bí mo ṣe wà yóò wà nínú mi. O ti lóyún fún Ṣínà? Olóyún fún Ṣínà?
ẹ̀yin guys tó lè pẹ́ fẹ́ gbowó ṣẹ́yìn àbí. ní ẹ fẹ́ gbowó ṣẹ́yìn. màámi ẹ fún wa lọ́dà. pé tí mo ṣe ń pọ̀ kó mo rò pé kẹ́sì lu wèrè yìí ni ẹ lù ẹ wo bó ṣe wà ó sì wà ókè ẹ ná ẹ ṣe kankan ẹ wò ó bí mo ṣe ń lọ báyìí sìn ẹ jọ ẹ ná bẹ́ẹ̀bì ẹ ná débi pé ẹ ná tó stupọ̀ oyún yẹn kó máa jáde lójú yín báyìí kó yẹn jáde lára ẹ lójú yín báyìí kẹ́ẹ̀dù bí wèrè ẹ máa rà láàbì ọkùnrin wa. dákẹ́ ṣé orí máma tó ń wò yẹn máa gbá ṣé orí máma tó ń wò yẹn ọmọ bá ní àtọ̀rọ̀ là wa àwọn tó bá dẹ̀ fẹ́ sí wa lára a máa kú fún wọn tó ń gbòòrò ni ó yá dìde sókè. ọkọ ẹ sì ní ọjọ́ ìgbọ̀gbọ̀ kan tẹ̀ ń ṣe fún mi. tún bẹ̀rẹ̀ yóò tún bẹ̀rẹ̀ ó yá tún dìde dìde tún bẹ̀rẹ̀ ó yá wá gbọ́ aláyẹ sílẹ̀ ẹ wo ní wo ní ṣé kí n lu ẹni àbí kó pokùnso mú kọ́nu méjèèjì. mo ṣe ètò àwọn oníméjèèjì. Mr. Shina. Doctor! Ẹjọ́ tó lọ́lọ́ ìyàwó mi kọ́. Ìyàwó yìí wà. Ẹjọ́ tó lọ́lọ́ àìṣe. She's fine. Ọdún ẹ̀ náà láti ń bọ̀. Ẹjọ́ ṣé mo lè rí? At least let me see. Ẹ má sọ fún mi pé she is fine. Kì í má dẹ̀ ẹjọ́ tó lọ́lọ́. Doctor, please, I beg you in the name of God, ẹjọ́. Ẹjọ́ ẹ ní sùúrù. Ẹ máa rí lítà. Ṣé ti gbọ́? Ẹjọ́. Bọ̀ ṣé o ń kọ́ mọ̀? Ó ti ń bọ̀. Ẹjọ́ tó lọ́lọ́ mo fọlọ́ pàdé. Mo ń bọ̀. Ìgbà yẹn ni mo gbúrò ìyàwó mi last. ọkọ̀ kan ni mo ní sí ọ o. ní sí ọ o. Again? Ṣé bí mo ṣe jẹ fruit nsìn ni bébì? O ní láti jẹun dáadáa náà yìí náà náà. O ṣàfẹ́ bọ́ mi kí n tóbi ṣá. Bí ọmọ ìfẹ́ tóbi lọ sí carnival ọba 2018 yẹn. It's gonna be so late. Mo lè wait àjọ máa lọ carnival ọba 2018 yẹn. We're going. It's going Let's to be go. late. Let's go, man. Thank you, darling. Hi, baby. Yeah.
ó ní àwọn nǹkan tí mo fẹ́ sọ fún yín but tí ò sáyè but èyí tí mo ti wá rí yín á bẹ́tà kí n sọ fún yín kí n lè clear conscience mi. Dr. Gbadé ti kú. Dr. Gbadé ti kú? Dr. Gbadé tó ní hospital yìí ti kú? My God. Ṣùgbọ́n kí Dr. Gbadé tó kú ó ní àwọn nǹkan kan tèmi àti wọn jọ ṣe. Tẹ́ bá rántí pé time kan wà tí ìyàwó yín sick ní ọ̀dọ̀ wa ń bí báyìí, ọmọ ẹ̀gbọ́n wọn náà sick ń bí báyìí, so ó dẹ̀ ní àwọn wàhálà kan tí ẹ̀gbọ́n wọn fún wọn gan lórí pé kí wọ́n lè save life. Sẹ́rí àǹtí mi, in fact mi ò mọ nǹkan tí mo lè ṣe sí ọ̀rọ̀ mi. Kò yé mi. Yá jẹ́ kó yé ẹ ni o, ó gbọ́ mi àbó dáhùn, yá jẹ́ kó yé ẹ ni, ká ní gbogbo èèyàn ò tiẹ̀ mọ̀ mí, ṣé wo ò mọ̀ mí ni? Ó fẹ́ kí ọmọ mi kú dànù ní ọmọ tí ò ju ẹyọ kan ṣoṣo yẹn náà lọ, ṣé bí ojú ẹ ló ṣe nígbà yẹn lọ́hùn, ó mọ tí ojú mi rí kó tó di pé mo rí ẹyọ kan yìí, gbogbo ilé aláàfáà, gbogbo ilé babaláwo, gbogbo ẹ ní mo rìn káàkiri kó tó di pé adọ́gbọ́n sí tọ́lọ̀ ń ṣe ilé ìfún mi. Ìwọ náà fúnra ẹ̀ dẹ̀ ti sọ pé lẹ́yìn yẹn ẹyọ kan yẹn kò sí òkú kankan fún mi mọ́, ó wá ń bẹ̀ mí sọ pé kò lè ṣeéṣe, ó gbọ́dọ̀ ṣeéṣe ni o, èmi ò fẹ́ mọ bí tó ti máa rí bẹ́ẹ̀ mi wá àti tá máa fi replace àti ọmọ tèmi, ọmọ mi ò gbọ́dọ̀ kú. Àǹtí mi ẹ try láti understand art tá à ń sọ̀rọ̀ yìí kì í ṣe nǹkan tó easy láti rí ẹ̀mí lápé. Kò kàn mí ò bá lọ wá lọ sí ibi tí wọ́n ti ń ta màálù kó ṣáà ti jẹ́ ìtí ó ṣe é lò fọmọ tèmi, ibi tó bá ti wẹ̀ ni kò ti lọ rí, ó gbọ́ mi àbó dáhùn, ọmọ mi ò gbọ́dọ̀ kú ni mo sọ fún ẹ, mò ń tẹnu mọ́ ọ fún ẹ, má jẹ́ ká wojú ara wa, ó ti gbọ́ mi. Ọ̀rọ̀ ẹ yé mi, ó fẹ́ gba award lójú àwọn ẹbí àbí kán lè sọ pé ọmọ ẹ̀gbọ́n kú sí hospital àbúrò àbí bẹ́ẹ̀ kọ́, kò lè ṣe ṣe, gbọ́dọ̀ wá láti ṣe fọ́mọ mi ni. Jẹ́ ká ríra lọ́fíìsì. Okay. Then according to Dr. Gbadé, wọ́n ròyìn wàhálà tí ẹ̀gbọ́n wọn fún un lórí pé kí wọ́n lè bá ọmọ wọn get heart, so wọ́n dẹ̀ wá pè mí láfítà sí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ tí mo rí nǹkan tó máa ṣe sí, wọ́n dẹ̀ pè mí, wọ́n explain àwọn nǹkan kan fún mi lórí ọ̀rọ̀ ìyàwó yín. Ìtorí ẹ̀ gan-an ni mo ṣe ní kí wọ́n náà lọ ṣe àyẹ̀wò fún ọmọbìnrin yẹn. Inú mi dẹ̀ dùn yín pé ìwọ fúnra ẹ̀ rí i pé kò ní pẹ́ kú mọ́. Ọmọbìnrin lady tó wà ní ward 1B wà rí i pé ó ní heart problem. Ọmọ ẹ̀gbọ́n mi gangan ní ọmọbìnrin yẹn, ó dẹ̀ ní the heart. So mo wá wò ó pé nígbà tó yẹ pé eléyìí ò ní pẹ́ kú mọ́, instead tá máa fi waste heart dọ̀dọ̀ títẹ̀ ká kó gba títẹ̀ ká lò fún ọmọ ẹ̀gbọ́n mi. Mo dẹ̀ mọ̀ pé èmi pẹ̀lú ẹ̀ tí ń ṣiṣẹ́ bọ̀ ilẹ̀ ta sí, I understand ara wa, and nǹkan tí n bá fẹ́ máa bá mi fẹ́, nǹkan tí ìwọ náà bá fẹ́ máa bẹ́ẹ̀ fẹ́. Mo wá wò ó pé ká kó lò fún ọmọ ẹ̀gbọ́n mi ká lè fi save life òun. Ẹ sà, èmi ò fi pé nǹkan tẹ́ ẹ sọ yìí máa possible. Ó possible. Kò possible, àti wípé ó lòdì sí profession wa, ẹ̀ṣẹ̀ dẹ̀ tún ní lọ́dọ̀ Ọlọ́run, it's not possible. Tina, fi profession lẹ̀ fọlọ́run sílẹ̀ láyé ẹ̀, ó ti yẹ kò sẹ́ni tó ń cut corners. Wò ó láàrin èmi pẹ̀lú ẹ̀ níjà ṣe ló kó òru, kò sẹ́ni tó máa gbọ́,
àárín àwa méjèèjì ló máa wà. ok ẹ jẹ́ mi sọ̀kọ̀ fún mi kíní is simple ó simple gan ọlọ́run èmi ò rí kíní bí nǹkan tó le ó simple gidi gan it's a thing tá a máa kàn pé ọkọ ẹ̀ tá a máa explain fún pé ìyàwó ẹ̀ ò kò ní pẹ́ kú ọmọ ẹ̀gbọ́n yín dẹ̀kẹ̀rẹ̀ ó need heart tẹ̀lé kó bàbá waste it's a simple thing ẹ jẹ́ ká kàn pọ̀kọ̀ ká explain fún. mo dẹ̀ feel pé ọkọ ẹ̀gbọ́n máa understand. ta ló fẹ́ understand ìlú nǹkan bẹ́ẹ̀. Tina báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà fámìlì wo ló máa pè àbí tá ló máa pè é pé ká pa ọmọ wọn ká nítorí pa nídìí àtẹ kò sẹ́ni tó máa gbárù nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá jọ ọkọ títí ẹni la sọ pé a nídìí àtẹ ṣé o máa gbà ó lè gbà náà assistance ẹni mo kàn ní èjì a lè ṣe lóko òru it's between me and you nǹkan tó kàn máa ṣe ni kó. ok ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ count èmi out èmi ò lè ṣe but ẹ̀yin bá fẹ́ ṣe o kò sí problem but nípa pé bóyá èèyàn kan fẹ́ mọ̀ or anything wọn ò lè gbọ́ nǹkan kan lẹ́nu mi ẹ̀yin go ahead but me o ẹ̀yin ọ̀dà mi. so okay tó bá ti sọ pé o máa gbẹ́nu ẹ̀ dákẹ́ kò ṣáà ní tú síta. I trust you. No problem. Máa bí àwọn ọ̀rẹ́ nìkan àṣẹ lóru mọ́jú. ẹ̀yin lẹ pa ìyàwó mi. You killed my wife. ẹ pa ìyàwó mi ní hospital yìí and you sit right there and start to tell me nonsense. No hospital yìí ẹ̀yin lẹ pa ìyàwó mi. And you sit there to tell me wípé ẹ̀yin lè yọ àti ìyàwó mi fún ẹnu mi. No. I'm going to sue. No. Let me explain. Explain. Let me explain. Explain. Ṣebí ìyàwó mi ti wọlé ti lọ. No. Ewu Sherry tí a bá yọ àti yẹn gan, ìyàwó yín máa kú. Kò ṣe nítorí pé a yọ ló ṣe kú. I see. Mo máa sue hospital yìí. I know what I'm saying. Ṣé torí ẹ ni mo ṣe ń get attracted sí woman yẹn? Nítorí ẹ ló ṣe mú gbogbo attitude gbogbo mannerism ìyàwó mi nítorí ẹ ló ṣe kókó àbí. Kì í ṣe nítorí ẹ Sherry ó possible kó jẹ́ pé ìfẹ́ tẹ́ ní síyàwó yín then gbogbo àwọn ìwà tíyàwó yín wù kẹ́ rí lára obìnrin míì kẹ́ wá divert ìfẹ́ tẹ́ ní síyàwó yín sí obìnrin yẹn kò ń ṣe nítorí pé bí wọ́n yọ heart kan àbí something kò ń ṣe nítorí ẹ. Doctor, to start with ẹ jẹ́ kí n yọ owó tiẹ̀ fún àti ìyàwó mi. Can I see her? Yes. Lẹ́yìn yẹn màá mọ̀ nǹkan tí màá ṣe sí ọ̀pọ̀ hospital. Let me see her. I need to answer few questions. Yes, please. Kọ̀ọ̀kan ni mo ní sí ọ o. Ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ o. Ọ̀kọ̀ọ̀kan ni mo. I'm sorry, Auntie. I need to wake you up to ask you some questions. Auntie? Will you just keep quiet? Kí ló dé mo sọ pé mo ṣì máa sùn hospital yìí? O rò pé mo ṣeré ni? Jẹ́ n béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ náà. Madam. Excuse me, please. Madam. She's dead? Ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ o. Ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ o. Ọ̀kọ̀ọ̀kan ni mo ní sí ọ o. Àti wípé ọkàn mi ń bẹ lára rẹ. Ṣó máa bá mi gbé ṣó bọ́ sí bá mi gbé nǹkan mi o. Ṣó máa bá mi gbé nǹkan mi.
ṣó máa bá mi gbé ṣó bọ́ sí bá mi gbé nǹkan mi o ṣó máa bá mi gbé nǹkan mi. asán ló ń wáyé o kẹ́ mọ̀ bẹ́ẹ̀ kò sóhun tá a mú wá kò sóhun tá a máa mú lọ. ohun tó bá kọjú sẹ́lòmí lè kọ̀yìn sẹ́lòmí. kò mọ̀ wípé ọkàn mi ń bẹ lára rẹ̀. ọkàn kan lèmi ní sí ọ mo fẹ́ kó mọ̀. ayé yìí kéré gan bá mi gbé. My heart to you is so pure, just know that.